ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. èyí ni ìròyìn ojoojúmọ́ ti olómìnira IYPDRY tí ó jáde ní òní ọjọ́ àìkú ọjọ́ 13 oṣù ọ̀wàrà 2024. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní 20 oṣù bélú 2022. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ 12 oṣù igbe 2024. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà, kì í ṣe ara Nàìjíríà mọ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira àṣejọba ara ẹni. òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí Yorùbá Kingdom, Yorùbá Nation, Yorùbá Land, Yorùbá Country. kò sí ìpínyà, kò dẹ̀ sí division ní ilẹ̀ Yorùbá. Under Democratic Republic of the Yorùbá (DRY) ni gbogbo wọn wà. Olódùmarè tó dá wa ní ọmọ Yorùbá, Ọlọ́run tó ṣẹ̀dá wa sí ilẹ̀ Yorùbá, Ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ Yorùbá, Ọlọ́run tó dá ẹ̀jẹ̀ wa ní ẹ̀jẹ̀ ọmọ Yorùbá, ọba tó dá akọ tó dá abo sí ilẹ̀ Yorùbá, Ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ Yorùbá ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá gangan, Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá o. Abẹ́ ẹ̀yìn Ọlọ́run pẹ̀lú gbogbo agbára tẹ́ fi ń jẹ́ Ọlọ́run, gbogbo ọ̀nà tẹ́ ẹ bá máa gbé e gbà tí ìjọba àwọn aṣojú ìjọba adélé tí wọ́n á fi wọ sẹkẹ́ríàtì, nítorí pé àwọn ọmọ aládé, àwọn ọmọ Yorùbá gangan ní ìjọba, ṣùgbọ́n àwọn aṣojú wa tí ó yẹ kó wọ sẹkẹ́ríàtì, gbogbo agbára tẹ̀yìn Ọlọ́run máa lò láti fi gbé àwọn aṣojú ìjọba wa wọ sẹkẹ́ríàtì. Ọlọ́run Olódùmarè bàbá bá wa ṣe, Olódùmarè bá wa ṣe ní kọ́kán, ọba àwọn ọba bá wa ṣe ní kọ́kán, Olódùmarè tó dá ilẹ̀ Yorùbá bá wa ṣe ní kọ́kán. ọwọ́ agbára tẹ́ fi ń jẹ́ Ọlọ́run bá wa fi gbé aṣojú ìjọba ilẹ̀ Yorùbá, bá wa fi gbé wọn wọ sẹkẹ́ríàtì láti lè lọ láti lọ ṣe ètò ìmúṣẹ tẹ́ḿpìlẹ̀tì tí ọwọ́ màmá wa Modúpẹ́-Onítìrí gbé kalẹ̀. tẹ́ḿpìlẹ̀tì yìí gangan ni àwọn aṣojú ìjọba wa fẹ́ lọ gbé kalẹ̀ ní sẹkẹ́ríàtì láti lọ gbé wá sí, láti lọ fi díẹ̀ múlẹ̀. gbogbo ohunkóhun tó bá máa ná ẹ̀yìn Ọlọ́run láti lè jẹ́ kí àwọn aṣojú ìjọba ilẹ̀ Yorùbá láti lè fi gbé tẹ́ḿpìlẹ̀tì yìí kalẹ̀ gẹ́gẹ́ bí ìpìlẹ̀ fún àwa ọmọ Yorùbá, Ọlọ́run gbogbo ohun tó bá máa ná yín Ọlọ́run dé kẹ́ ẹ ṣe. àwa gbàdúrà wípé gbogbo ohunkóhun tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí Olúwa, òun gangan la fẹ́ kó fìdí múlẹ̀. ohunkóhun ò gbọdọ̀ yẹ tẹ́ḿpìlẹ̀tì tí màmá Modúpẹ́-Onítìrí tí ẹ fi rán màmá Modúpẹ́-Onítìrí sí wa. agbára kágbára kankan ò gbọdọ̀ yẹ Ọlọ́run. tá a bá wá rí ẹnikẹ́ni tó dábàá ẹ̀ tàbí tó rò lérò tàbí tó gbìyànjú ẹ̀ láti fẹ́ yí padà láti wákàtí tí àwọn aṣojú ìjọba ilẹ̀ Yorùbá bá ti gbé e kalẹ̀, gbogbo ẹnikẹ́ni tó bá lóun máa yí padà, Olúwa jẹ́ kó fi ẹ̀mí ẹ̀ ṣètùtù. àwa gbàdúrà adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin Ọlọ́run wípé tẹ́ḿpìlẹ̀tì yìí ni àwọn ọmọ Yorùbá máa lò. tẹ́ḿpìlẹ̀tì yìí la máa nǹkan tó wà nù tẹ́ḿpìlẹ̀tì yìí la máa ṣe. a ò ní padà tí láéláé títí táyé máa fi parẹ́. adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin Ọlọ́run pé ohunkóhun, agbára kágbára, ipákípá, ènìyàn kí ènìyàn kò ní yí ohun tó wà ní tẹ́ḿpìlẹ̀tì yìí padà. ohun tí ẹ̀yin Ọlọ́run fi rán màmá Modúpẹ́-Onítìrí sí wa tó wà ní tẹ́ḿpìlẹ̀tì yìí la máa lò títí láéláé. ó àṣẹ ní tèbàrà rè. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀: ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni. ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni. àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ ẹ́. bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́. àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. fún ìdí èyí, ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀, ẹ̀sùn ìpànìyàn ni o. nítorí náà, a rọ gbogbo ẹ̀yin indigenous Yorùbá people IYP ti Democratic Republic of the Yorùbá DRY wípé
ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn, ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tí ó fún wọn àti ẹni tí ó gbà á. Apànìyàn ni àwọn méjèèjì. Ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín. a fẹ́ kí àwa ọmọ Yorùbá ó mọ̀ wípé tẹlifíṣàn tí à ń lò IYPDRY-TV àti ìwé ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY tí ọmọ Yorùbá ni o. Ọmọ Yorùbá ló ní méjèèjì, kì í ṣe fún ẹnì kankan. Ara ìgbékalẹ̀ fún ìran Yorùbá ni. Àkọ́kọ́ irú rẹ̀ sì ni ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ara ìgbésẹ̀ tí màmá wa Mọ́dúpẹ́ọlá gbé ni. Gbogbo ohun tí a bá fẹ́ gbọ́ nípa orílẹ̀-èdè wa, ibẹ̀ ni a ó ti gbọ́. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà lè lọ síbẹ̀ láti mú èyí tí ó bá wù wọ́n fún ètò wọn láti bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀, nítorí pé kì í ṣe fún ẹnì kankan rárá. Ọmọ Yorùbá ló ní méjèèjì. A kí gbogbo àwọn ọmọ Yorùbá ní tilé toko wípé a kú iṣẹ́ ìran wa o. Gbogbo àwọn ọmọ Yorùbá tí a dúró déédéé, tí a dúró tán fún ìran Yorùbá wípé kí ìran wa kó kúrò ní oko ẹrú. Àwa náà là ń kí wípé a kú iṣẹ́ takuntakun. Bẹ́ẹ̀ ni a fẹ́ fi àkókò yìí rán wa létí wípé lónìí ọjọ́ àìkú, ọjọ́ 13 oṣù ọ̀wàrà, màmá wa, ìyá onínúure, ìyá àwa ọ̀dọ́, ìyá àwa èwe, ìyáàfin Mọ́dúpẹ́ọlá Onítìrí-Abíọ́lá, wọ́n bọ̀ lónìí láti wá bá gbogbo àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀. A ó rí màmá wa wò lórí móhùnmáwòrán wa IYPDRY-TV àti lórí gbogbo àwọn ìkànnì àwọn ọmọ Yorùbá tó dúró déédéé fún ìran Yorùbá. Àwọn ìkànnì tó ń sòótọ́, tí wọn ò fi igbá kan bọ̀ kan nínú, tí wọn ò fi dúdú pe funfun fún àwọn ọmọ Yorùbá. Níbẹ̀ ni a ó ti gbọ́ màmá wa. Ẹ jẹ́ kí a tẹ́tí léko. Ẹ jẹ́ kí a pe àwọn ènìyàn wa tí a bá mọ̀ láti darapọ̀ mọ́ wa lórí ètò lónìí. A kú ojú lọ́nà. Ilẹ̀ Yorùbá gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. Ní báyìí ẹ gbọ́ àwọn kókó tí ó jáde nínú ìròyìn náà. Ààyè gba tápà ó ń kọ́lé ìgúnnu. Lábala àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni ìtọ́jú àwọn ọmọdé. Ọ̀rọ̀ òmùgọ̀ lẹ́nu ọ̀bàyéjẹ́. Ẹ bá wa ká lọ sínú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tòní. Ẹ wo Ṣèyí Mákindé nínú àwòrán tí ẹ̀rọ ayélujára gbé níbi tí ó ti ń tan ara rẹ̀ jẹ nínú ọ̀rọ̀ ìgbéraga wípé àwọn wà fún ará ìlú láti súnmọ́ ìjọba. Ìyẹn ìjọba agbésùnmọ̀mí Nàìjíríà, nítorí ó yẹ kí o rántí pé ìwọ àti àwọn ẹlẹgbẹ́ rẹ tó kù, ẹ kì í ṣe gómìnà orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kí àwọn ará ìlú máa wá béèrè ohun tí wọ́n bá fẹ́ kí àwọn ṣe fún wọn. Èéṣe wá rí i pé àyè ló gba tápà tó fi ń kọ́lé ìgúnnu. Ẹni tí a ò bá tà ká fi ra àtùpà tó wípé òun di àjítanáwò ńkọ́ kíni lórí ilẹ̀ Democratic Republic of the Yorùbá àbí ìlú agbésùnmọ̀mí Nàìjíríà ni o lérò pé o wà? Ṣèyí Mákindé kúrò lórí ilẹ̀ wa kí o kọjá sí ìlú aríremọ́ṣe Nàìjíríà yín lọ́hùn. Kí ó tó di 20 oṣù Bélú 2022 tí a kúrò nínú agbésùnmọ̀mí Nàìjíríà, kí ni àwọn àṣeyọrí tí ìwọ Ṣèyí Mákindé ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Gbogbo ìwà ọ̀daràn tí ìwọ àti àwọn tó kù ẹ̀ ń hù ní orí ilẹ̀ wa ní ìjìyà wà fún. Kò sí wàhálà, akèrèǹgbè ló máa júwe ibi tí a máa fokùn sí lọ́rùn rẹ̀. Tí ẹ bá mọ ọ̀ràn tí ẹ̀ ń dá sí ara yín lọ́rùn ni, ńṣe ni ó yẹ kí gbogbo ẹ̀yin afipájẹ gàba rọra fi ìtìjú kó ẹrù yín kí ẹ sì sá kúrò lórí ilẹ̀ DRY, nítorí pé a ò mọ ohun tí ó ń yá àpọn yín lórí tó fi ṣu síná tó wá ń yáfẹ́ ńlá o. Ṣèyí Mákindé, a ò bẹ̀ ọ́ kí o ṣe ohunkóhun fún ará ìlú tí ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohunkóhun tí o bá fẹ́ ṣe, lọ ṣe fún àwọn ará ìlú rẹ ní ìlú apanilẹ́kúnjayé Nàìjíríà tó ń ṣe ìjọba lé lórí. Láìpẹ́ láì jìnnà, o máa tìka àbámọ̀ bọnu.
ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY kò sí ẹni tí kò ní gbádùn àlàkalẹ̀ ètò ìṣèjọba tí Olódùmarè fún màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá pàápàá jùlọ àwọn ọmọdé. Ètò ti wà nílẹ̀ lóríṣiríṣi fún ìgbáyégbádùn àwọn ọmọdé bí wọ́n bá ti ń gba ìtọ́jú ní ẹ̀ka ti ìlera bẹ́ẹ̀ náà ni wọn yóò máa gbádùn àwọn ohun amáyédẹrùn ti ìgbàlódé lọ́kan òjọ̀kan. Kò sí òbí tí kò ní rí oúnjẹ tó dára fún àwọn ọmọ nítorí oúnjẹ yóò wà lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè DRY. Àwọn oúnjẹ tó dára tí yóò mú ọpọlọ ọmọdé jí pépé ni wọn yóò máa jẹ. Ní ìgbà dé ìgbà ni wọn yóò máa ṣe àyẹ̀wò ní ilé ìwòsàn láti mọ bí wọ́n ṣe ń dàgbà sí àti láti rí i dájú pé àìsàn kankan kò rí àyè ní àgọ́ ara wọn. Nítorí náà, a kí àwọn ọmọ aládé pé a kú oríire a sì kú ìmúrasílẹ̀ fún àjọyọ̀ orílẹ̀-èdè wa tó tuntun jùlọ ní àgbáyé. Mò ń bínú sí ará ìlú. Kí ló gbé ọ̀rọ̀ yìí jáde láti ẹnu Rótìmí Améchi, ẹni tí ó ti jẹ́ gómìnà àti mínísítà nígbà kan rí? Bẹ́ẹ̀ ni à ń bi ni nígbà tí àwọn nǹkan kàyéfì bá ń ṣẹlẹ̀. Fọ́nrán kan la rí lórí ẹ̀rọ ayélujára, níbẹ̀ ni gómìnà yìí ti ń sọ ọkàn rẹ̀ jáde fún àwọn tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Ó ní òun ń bínú sí ará ìlú nítorí pé ṣe ló yẹ kí wọ́n bínú sí àwọn ọ̀jẹ̀lú tí wọ́n pera wọn ní òṣèlú tí òun náà sì jẹ́ ọ̀kan nínú wọn. Torí wọ́n rí àwọn ẹgbẹ́ àwùjọ kan tí ń jà wọ́n ní olè, tí wọ́n sọ wọ́n di òtòṣì, akúṣẹ̀, aláìní, tí wọn kò lè ra àwọn nǹkan tí wọ́n nílò, tí wọn ò lè jẹun àbí ra àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún ìlú wọn. Bẹ́ẹ̀ ni wọ́n dákẹ́. Dípò kí wọ́n faraya, kí wọ́n sọ pé kò sí ìbò kankan ní ìpínlẹ̀ yìí, ṣe ni wọ́n ń sún. Ǹjẹ́ èyí kò bá àwọn ọmọ aládé wí bí? Nígbà tí a rí àwọn ọ̀jẹ̀lú wọ̀nyí pẹ̀lú ìwà olè jàgùdà àti jẹgúdújẹrá. Ìgbà náà ni àwọn ọ̀dọ́ tí ò bìkítà fún ọjọ́ ọ̀la wọn àti àwọn bàbá kan tó fẹ́ jẹ ayé ọmọ mọ́ tiwọn, wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń lọ tò sí ẹ̀yìn àwọn onímọ̀tara ẹni nìkan wọ̀nyí nítorí ikùn tiwọn nìkan. Ojú wa tì wọ́n nígbẹ̀yìn nítorí ebi ti pa wọ́n lẹ́nu mọ́. Ṣé màmá mú ọ̀ sọ fún àwa ọmọ Yorùbá ni pé nǹkan tó ń bọ̀ ẹ̀mí wa ò ní lè gbé? Nítorí inú ìyà mìíràn ni a tún máa kó sí. Ebi, ìṣẹ́, òṣì ti dé bá gbogbo ènìyàn báyìí. Àwọn olówó náà ti ní ìmọ̀lára ohun tó wà níta nísinsìnyí. Gbogbo nǹkan ló ti gbé owó lórí kọjá ààlà. Àìgbọràn ló máa ń ṣekú pani. Tó bá jẹ́ wípé a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú màmá ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá nígbà tí wọ́n ti gbé olórí adelé wọlé ní ìlú Ìbàdàn ní ọjọ́ 12 oṣù Igbe 2024 ni a ò bá wà nínú ọ̀pọ̀ báyìí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ó bà ní kò bàjẹ́. Àǹfààní mìíràn tún ti ń kànlẹ̀kùn lọ́wọ́ báyìí. Òun náà ni àjọyọ̀ tí ó ń bọ̀ lọ́nà, èyí tó máa gbé àwọn adelé wọlé sí oríkò iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ méjèèje tí ó wà ní orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá DRY, kí wọ́n sì tẹ̀síwájú ìṣèjọba ara ẹni lẹ́kùnrẹ́rẹ́ ní gbogbo oríkò iléeṣẹ́ ìjọba. Nísinsìnyí ṣe ni ká múra gidi láti ṣe àjọyọ̀, ká sọ fún ará ilé, kí ará ilé sọ fún toko nípa àjọyọ̀ òmìnira tiwantiwa ti Yorùbá tó ti dé tán. Ìbùkún ni fún orílẹ̀-èdè àwọn ọmọ aládé. Kò sí òṣì àti ìṣẹ́mọ́ láṣẹ Ìdùmarè. Gbogbo àwọn ọmọ aládé fi ìmoore wa hàn fún màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá tí Ọlọ́run Olódùmarè lò láti ṣe agbátẹrù orílẹ̀-èdè wa DRY. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. Lẹ́ẹ̀kan sí ẹ tún gbọ́ àwọn kókó tí ó jẹyọ nínú ìròyìn tòní. Ààyè gba tápà ó ń kọ́lé ìgúnnu. Lábala àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a gbé yẹ̀wò lónìí ni ìtọ́jú àwọn ọmọdé. Ọ̀rọ̀ òmùgọ̀ lẹ́nu ọ̀bàyéjẹ́.
èyí ni òpin ìròyìn tòní. A kí wa pé a kú ọjọ́ ìsinmi òní o.